tú wa sílẹ̀ má ṣu má tọ̀ má jòkó má dìde má wọlé má jáde má sọ̀rọ̀ má gbé èyí tó gẹ́ ìjọba nàìjíríà kí ló dé ṣe é fẹ́ pa wá ni ẹ wò ó a ò lè tijú má nà mí mọ́ ìjọba nàìjíríà ẹ tú wa sílẹ̀ lórílẹ̀‐èdè kí ló dé ná àjàkálẹ̀ àrùn covid-19 kọ́ làkọ́kọ́ àjàkálẹ̀ àrùn tí ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí kí wọ́n tó bírú wa dà sáyé àrírú eléyìí rí àfi ń dẹ́rù bẹ́ni tó lọ́rọ̀ lásán ni àrùn kan ò sì lè dé kó wá lọ pátápátá kó pòórá bí iṣó irọ́ ni bí egun bá ń lọ aṣọ rẹ̀ àṣẹ́kù kí ló máa fa wàhálà apẹ́rẹ́mẹ́kẹ́tẹ́ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí o ṣé bẹ́yìn ìjọba tiwa àwọn atọ́bímáṣe bá wí olówó ọlọ́lá ló fàdí ìṣòro tiwa tó ṣe yí pé bẹ́ẹ̀ bá kó òwò ajẹta ó dòkè òkun borí bá ń fọ yín pẹ́rẹ́ ó dòkè òkun ìgbà tá ẹ ti máa burú tẹ́ ẹ ṣe sílẹ̀ lórílẹ̀‐èdè yìí lórí ètò ìlera ẹ ò ní dúró aburú wá ṣẹlẹ̀ lókè òkun ẹ wá mèrè sá èyí ọ̀tọ̀nà ṣebí wọ́n ní ẹyẹlé kì í bónílẹ̀ jẹ́ kó bónílẹ̀ mú kó wá dọ́jú ẹkọ nínú òun kẹyẹlé mèrè sá ọ̀dàlẹ̀ níyìn ẹ̀yìn ìjọba tiwa ayẹlé tiyín kò kó èrè wálé ẹ̀yìn àpàbùtùlù tí ń fapá kó ore dànù sókèèrè bónílẹ̀ bá jẹun tán afọwọ́nurí bàdéjò bá jẹun tán afọwọ́rasẹ̀ fẹ́rẹ́ jogi ìgbà tí wàhálà wá dé bá wọn lókè òkun àlejò ẹ̀yìn òṣèlú wa mèrè sá kí ló dé tẹ gbẹ́sẹ̀ tí bọ́dì tẹ̀lé akékèké ayẹyẹyẹ ṣé ẹnu káyín ni coronavirus ìlẹ̀ ọkọ̀ olówó ọkọ̀ òṣèlú ọkọ̀ wọ̀bì àti kó wa mi bí òkèlè. sọ́wọ́ tán bí òtọ́ o bẹ́ẹ̀yẹn bá mú gẹmugẹmu tó fi lùlù gẹdú dandan ni kó gbọ́ dẹ̀mùdẹ̀mù lẹ́nu bàbá onílù ọ̀rọ̀ dé àwòkọ́ òòṣà dé mo fẹ́ forin sí àyè èèyàn lúlétí ṣé bẹ́ẹ̀yẹn olówó lẹ kó àjàkálẹ̀ àrùn wá bá wa lórílẹ̀‐èdè kì í sábà ṣẹlẹ̀ ká jòkó sílé ká fọrùn yìí tí ò bá lọ́wọ́ ayé nínú ohun tẹ́ ń wá gangan òun ló ń jẹ́ wàhálà ọmọdé yín pé kó dáa jẹ́ ọmọdé yín pàjẹ́ ó dáa jẹ́ ìgbà tọmọdé yín wá kárọ̀ gidigba ó wá gbé wá káwọn òbí rẹ̀ mọ́lé ẹ fìrù fọná tán ojú dákọ̀hún ajá yín forí komi ó mọ̀lé olówó lọ kí wá ní tàwa mẹ̀kúnnù tá ń jìyà ìmọ̀dí tẹ́ wá ṣe wa mọ́lé gbáà lórílẹ̀‐èdè. tòótọ́ ìjọba ṣe bó ṣe yẹ pẹ̀lú kónílẹ́gbẹ́lẹ́ ṣùgbọ́n àṣejù ní irun ayọ̀ àṣejù ní mú ní wọ ṣòkòtò látàgbárí àṣejù onígbàgbọ́ torí bí wọn ò bá ya atẹ́kùn sí mímọ́ òun ò ní mímọ́. gbogbo irọ́ tẹ́ ẹ pa láti fi kówó jẹ láti rí àárín nǹkan kan ṣe àrùn covid-19 wèrè tẹ́ ń parọ́ mọ́ ṣebí wọ́n ti rógùn rẹ̀ báyìí o kò sáàrùn tó lu àmì dá tí ò dá ògùn rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin aráàlú wa àdé àwọn ẹni ọlásàárẹ̀ ìgbà òǹbẹ mẹ̀kúnnù wá ń gbà kó àwọn ẹni tó lọ́wọ́ kú ẹni ká gbélé ẹ̀sìn rí kankan fún wa jẹ́ àsìkò kòrónà yìí ló tó wá yé mi wípé olúwa ní bọ́ ni ẹ̀dá ò tó bẹ̀ ṣé mẹ̀kúnnù tó ṣe wípé ọ̀rọ̀ kọ́rọ̀ kì í bá kú nílé lórí àtijọ́ àti mu sẹ́ni tó ṣiṣẹ́ jáde tiẹ̀ tí ìrówó ná ẹ tún wá kó àwọn ajá ìjọba dà sí gbòòrò bí wọ́n ṣe ń kó wa ní gíná ń lù wá ní kùmọ̀ ẹ ti mọ oúnjẹ tí mẹ̀kúnnù máa jẹ ẹ ti mọ̀ pé kùmọ̀ ni àwọn àti gbọ́ngbó èyí sì ń gbó ayé ságbárí ẹ ń jẹun tó da lásìkò àbíkọ́ eré ipá wa kì í bímọ re bí òbí kóńdó a sì bí kùmọ̀ bàǹkù bẹ́ẹ̀ bá wà rẹ́ni tó ń wúkọ́ lásán ó ti ní kòrónà nù àtẹni tó lárùn bà àtẹni tó ń gbóná kí ló dé ẹ wọ́n kó àwọn kan dà sílé ìwòsàn ẹ ń fi wọ́n parọ́ jẹun ègbé ń bẹ fún gbogbo ẹni tó bá ń parọ́ ẹ lọ wo ní ìwé mímọ́ bíbélì àti kùránì wò ọmọ olóko fi ń sunkún làkàrò fi ń rẹ́rìn ànílámi lójú ó ga o kòró tó ń pa àwọn kan lẹ́kún kòró àwọn làwọn kan fi ń pawọ́ kòró tó kó wa dà sílé bí ẹni wọlé àdúrà lọ́jọ́ gbòòrò kòró tó ní kólókó má roko kólódò má lodò. o bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ yìí ó ní lọ́lẹ̀ ń pa bàbá wa dá yín lójú ẹ̀mẹ́ni tó bá láàrùn kòró wa kójúkójú ká fọwọ́ bọ̀wọ́ irọ́ ní ààrẹ nìkankan irọ́ ṣàwọ̀ irọ́ tẹ̀ o èké ṣàwọ̀ èké kùtà kòró gba kámbó lọ́wọ́ ẹmú ó gba ìyẹ́gẹ́rì lọ́wọ́ àtiró ó gba yòǹbó ànábì lọ́wọ́ wọn ní mọ́sálásí ó gba ẹ̀kálẹ́lúyà lọ́wọ́ ẹgbàgbọ́ nílé ìjọsìn ní ṣọ́ọ̀ṣì kòró gba jàmáà lọ́wọ́ wọn ní mọ́sálásí kòró gba ìpéjọsìn lọ́wọ́ àwọn oníṣọ́ọ̀ṣì ìgbàgbọ́ kòró gba òde lọ́wọ́ onílù ó gba òkè ṣíṣe lọ́wọ́ ẹni tí ń ṣayẹyẹ ó gba eré ìta lọ́wọ́ alágbe ó gba wáàsí ìta gbangba àti ìsọjí ìta gbangba lọ́wọ́ àlùfáà àti wòlíì. òmìnira dé olè gbẹ̀bọ̀n ìjọba tó ní ká ti ṣọ́ọ̀ṣì ká ti mọ́sálásí bóyá ni wọ́n ti léèdì táwọn ìmùlẹ̀ fi ń pẹ́ nílé awo
ibi tá a rò pé a ti lè rójútùú sí ṣòro wa ní ká bẹ olúwa ìgbà tí wọ́n tiẹ̀ ti kàábà nígbà wọn ó wá ṣe mí ní kàyéfì àmọ́ ṣá o èkú lé àwọn mẹ̀kúnnù kò rẹ́ni fẹ́ jẹ́ ológin nísùn àfi ká gbà ká mú ìgbà tó yá ìjọba ṣí ọjà sílẹ̀ wọ́n ti lé ìjọsìn ọ̀rọ̀ yìí rújú ẹgbọ́n níbẹ̀ láti lè kó àrùn jù bí òjò ọjà lọ tó ṣe wípé fáìn bàrà lọ́pọ̀lọpọ̀ èèyàn ń bá lọ sọ́jà tẹ́lẹ̀ ìdí ni pé ìjọba ló ní ká sábú kẹ̀kẹ́ ká kọlu mọ́tò ní pópó ètò ẹ̀kọ́ dúró okòòwò dúró gbogbo ẹni tó ṣe káràkátà ọ̀rọ̀ náà lọ oníṣòwò òrówó ṣe owó wọn ohun tá a fowó rà tún wọn ní ṣùgbà paradà ló bá di yán àjàkálẹ̀ àrùn paradà ó bá di àjàkálẹ̀ ebi gbogbo ẹni tó bá fẹ́ bí pa wá nílẹ̀ yìí sọkú dalẹ́ ni ó jẹ́kú tọmọtọmọ tàbí rẹ̀ ó dèpè. owó tó ẹ tún pa kàkàkà tún pín wa lọ́wọ́ ẹ tún kọ ẹ ò lè pínwó. àgàgà wọn NCDC lẹ́tà àtẹ̀jíṣẹ́ wèrè làwọn ń pín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. tẹ́ ẹ bá wá gbọ́ iye mílíọ̀nù tí wọ́n láwọn ti ná ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́. ìgbàgbọ́ tèmi ní pé kò sájàkálẹ̀ àrùn COVID-19 kankan lórílẹ̀‐èdè Nàìjíríà. àgbẹ̀rin yín tó ká ilé onílẹ̀jẹ̀ ẹjọ́ olóko mi ti tó o. kòró tàbí kówó tó gé ẹ tú wa sílẹ̀ ẹ jẹ́ ká ṣiṣẹ́ ajé wa afẹ́fẹ́ ti fẹ́ ẹ ti rí fùrọ̀ adìyẹ ẹ jẹ́ kẹ́ni tí ó lo kóòròkò ẹ jẹ́ kẹ́ni tí ó rodò rè èmi ò mọ̀ pé a lè finá sórí òrùlé ká lọ rè é sùn lọ ṣebí tá a bá fejò sórí òrùlé ejò lè gbàgbé sùn lọ kí wà ní tiná tó ṣe wípé ojoojúmọ́ lè mọ̀ fẹ́jú tótótó èmi ò mọ̀ pé a lè ti lé ìjọsìn fáìsàn ibi tá a ti ná ọjà fẹ́lẹ́dùmarè tẹ́lẹ́dùmarè lọ́wọ́ sí ìjọba ní kò sáàyè fún tẹ́lẹ́dùmarè rárá o ibi àti nájà ayé lásán níjọba ṣìkàrẹ̀ lórílẹ̀‐èdè tàwa ọjà tá a ti nájà ayé lásán ìjọba ti lé ẹni tó dá àìsàn fáìsàn ẹkùn pọmọ tálákà ẹ̀yọ́ olówó ẹ lọ rè mọ́wọ́ lẹ́rọ́ ìgbà tí kòkò wá pọmọ olówó wá gbarata bí kò dúpọ̀ ìkòkò ní kíákíá ṣé ẹ rántí láti ìgbà tájàkálẹ̀ àrùn tí sọmọ tálákà nílẹ̀ yìí o ṣé wọ́n ní kó nílé gbé ilé ni ṣebí àrùn ẹ̀bọ́là àjàkálẹ̀ àrùn ni fáwọn mẹ̀kúnnù tó ṣe wípé ọmọ mẹ̀kúnnù làrùn ọ̀hún mú olórí burúkú wọn wá sá lọ sílùú òkèèrè ìgbà táàrùn olówó wá dé ilẹ̀ coronavirus wọ́n wá tilẹ̀kùn mọ́ mẹ̀kúnnù ká má bàa máa jó jàgínní kòró tó ṣe baálé ẹlẹ́mọ́lé ló bá kíyàwó ẹ̀ mọ́lẹ̀ ló bá kó ìnáwó títí abẹ́ wọn bá gbóná abẹ́ wọn yọrùkú àṣé àìráàyè tàtẹ̀kẹ́lẹ̀ gbìngbìngbìn níyàwó ṣe róyún ní ọmọ tá a bá bí tó bá sàsìkò kòró olùkọ́ tí wọ́n mọ jáde o kòró wálé kòró ṣèyí kòró kórede kòró sọlá ni ó mọ jẹ́ kòró òní kó wa pọ̀ mọ́ ṣẹlẹ̀ èrò tí wọ́n ní pẹ́ ṣe làwọn olówó ń fẹ́ káwọn mẹ̀kúnnù tó ń rọ́wọ́ mú kí wọ́n lè dèrò ẹ̀yìn láì rọ́wọ́ mú mọ́ wọ́n ní kí ló dé tí mẹ̀kúnnù ń rọ́wọ́ sòde ará iwájú máa ti ń dèrò ẹ̀yìn o ẹ̀ sì bẹ̀rù Olódùmarè ìjọba ilẹ̀ yìí kẹ́sì wá sílẹ̀ gbáà bí ṣùgbọ́n pẹ́ lẹ́bẹ̀ yóò di kàìnkàìn àti pẹ́ nílẹ̀ gbogbo owó tá a fi ṣòwò láti ẹ̀ ti fi jẹun àwọn ọjà tá a ní àti lù wọ́n ní gbàǹjo torí ká lè róúnjẹ jẹ ṣebí tá a bá ń ríṣẹ́ ṣe ni pọ́ùn fi ń wọlé tá a fi ń ná tọrọ àti pọ́ùn nǹkan kan ò sí mọ́ rárá o bá a bá tún rí tọrọ pọ́ùn lọ́jà tá a fi ń rà lọ́jà ìdí ni pé àti rówó ṣòro ọjà tún wọ́n gógó wọn ò jẹ́ kí ọkọ̀ tí èkó ń jẹ́wọ̀ lórí ìjà ara àwọn ọlọ́pàá agbófinró wèrè níṣẹ́ náà ń gbowó lọ́wọ́ ọlọ́kọ̀ lójú pópó gàrí wa gbowó lórí ìrẹsì ò tiẹ̀ ṣe é kọlù lọ́jà ẹran wọn gógó bí ìwọ ẹṣin ẹja ò ṣe é rà lọ́pọ̀ gbogbo ẹ̀ yíwọ́ sẹ́ni tí ò rówó jẹun lè rówó raṣọ àwọn ẹni ìlú mọ̀ọ́ká ni wọ́n lè rìn tí wọ́n yẹ fandafanda àwọn ni wọ́n lè ṣèyí tó wù wọ́n tó bá ṣe mẹ̀kúnnù yóò jìyà àmọ́ ṣá o gbogbo ẹni tó bá fara ni wọ́n nílẹ̀ yìí kìí sọ fẹ́ sọ kìí wò fẹ́ wọ̀ abẹ́rẹ́ tó ti jáde kìí rójú àti ránṣọ òkú kan kìí rójú àti ku oṣù náírà àti inú àtìbọ̀ ní ọ̀pẹ̀ràn ọ̀jẹ́ wàhálà àti ìdààmú ní ọ̀ṣẹ́kú pátá mẹ̀kúnnù ẹ̀ sàmì àráyé àṣàkú ni tọgbẹ́ àrìjùnú ni tọkùn gbogbo wọn ni ó sọnù bí òkú ẹ wò ó iná ńlá ni mímí ò ṣe é mú odò ńlá ni mímí ò ṣe é kú gìrì wọ̀ èmi ló gbúrò ìjẹ̀gbọ̀n mọ́ ti dín ajagun èdè mọ́ fìtì bọ́ ṣe mọ́ lọ mò ń bọ̀ ẹ fọkànbalẹ̀ ẹ̀yin èèyàn lù ẹ máa retí ẹni tí wọ́n ń pè lóòṣà